Hallelujah. Hallelujah, hallelujah, hallelujah. Good evening, everyone. Good evening, everyone. Good evening, good evening, good evening. Father, Lord, I praise you, I worship you, I glorify your holy name. Ogun ọ̀run, ya wọlé wá ẹ̀yin ọ̀run, ya wọlé, àríyá, ogun ọ̀run, ẹ sọ̀kalẹ̀ síre ẹ̀yin ọ̀run. Ya wọlé wá ogun ọ̀run. Ya wọlé, àríyá, ogun ọ̀run, ẹ sọ̀kalẹ̀ síre. Àmín. Òkùnkùn kò lè borí ìmọ́lẹ̀. Òkùnkùn kò lè borí òṣùpá. Ìràwọ̀ méje ń forí balẹ̀ fún ògo ìjọ mímọ́. Gbé mi wọ̀ bàbá Olúwa, gbé mi wọ̀ bàbá. Gbé mi wọ̀ ogun ọ̀run o, gbé mi wọ̀ bàbá. Ẹran ara kò lè ṣiṣẹ́ yìí, gbé mi wọ̀ bàbá. Kí ló dé tí kántà mi bíbá yóò ṣiṣẹ́? Okay. It is well. I give glory to Jehovah Almighty. Good evening, everyone. Good evening, all. I appreciate Jehovah Almighty upon your life, upon my life, and our lives. Olúwa ẹ ṣeun. Mami Dabiri, I cite you. God bless you. I cite you there. God bless you. You are welcome. You're welcome. You're welcome. I give glory to Jehovah Almighty for an opportunity like this, for a day like this, for a moment like this. Mo rí ara mi, mo rí bọ́nú bú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Láti irun orí mi títí dé ìkánná ẹsẹ̀ mi, Olúwa wá gba ògo.
wá ṣàánú fún mi o, wá gbé mi wọ Ọlọ́run. Ètò talẹ́ yìí bó ti wù kó le tó, kò le fún Olú Ọlọ́run ọba Elédùmarè, torí pé gbogbo agbára ìmọ̀ òkùnkùn ló ti ṣe mọ́ṣẹ́ fún mi. Ẹni kí máa ṣiṣẹ́ náà lọ, kí má ṣe wá ìsinmi iṣẹ́ náà nìyí bàbá mi àti Ọlọ́run mi. Gbogbo àwọn ẹ̀mí òkùnkùn ẹ bá mi ṣe wọ́n mọ́ṣẹ́. Gbogbo kìnìún tó halẹ̀, tó lè fẹ́ halẹ̀ mọ́ mi láṣálẹ́ yìí, ẹ bá mi mú so. Gòláyátì bó ṣe tóbi tó, bó ṣe fìrìgbọ̀n tó, bó ṣe lágbára tó, òkúta ẹyọ kan ṣo ni Dávìdì ló fi fọ́ orí rẹ̀ sí wẹ́wẹ́. Ó ní òun wá síwájú rẹ̀ pẹ̀lú orúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Orúkọ Olúwa náà ni mo wá síwájú gbogbo ẹ̀yin àgbà Celestia tẹ́ ń da Celestia láàmú. Gbogbo ẹ̀yin àgbààgbà, gbogbo ẹ̀yin atókù má kú amọ̀nà ọ̀run má lọ, tẹ́ ń da ìjọ mímọ́ láàmú, tẹ́ ní kò ní ìsinmi, tẹ́ ní àwọn ọmọ tá ń bọ̀ lẹ́yìn, tẹ́ ní àní ní ìsinmi. Ogun ọ̀run ò ní fún yín ní ìsinmi. Gbogbo ẹ̀yin ògbénú òkùnkùn tafà inú ìjọ mímọ́, ẹ̀jẹ̀ Jésù Kristi dìde fún ìdájọ́ ní ìṣẹ́jú yìí. Ní orúkọ Bàbá àti ti Ọmọ àti ti Ẹ̀mí mímọ́ ni mo gba àdúrà. Mo ní gbogbo ẹni tó bá gbógun tì mí, ogun ọ̀run kó gbógun tì í. Gbogbo ẹni tó bá dìde ogun sí mi lórí ètò tí mo fẹ́ ṣe láṣálẹ́ yìí, ní orúkọ ti Bàbá àti ti Ọmọ àti ti Ẹ̀mí mímọ́ o, ogun ọ̀run kó gbé yín dè. Ogun ọ̀run kó gbé yín dè. Ogun ọ̀run kó gbé yín dè. Ìmọ̀kímọ̀ ò máa gbọ́dọ̀ jọ. Ètekéte ò lè dúró. Ẹnikẹ́ni tó bá dẹrù ọ̀rọ̀ ni ó forí ara rẹ̀ gbé. Torí Olúwa lèmi bá dúró. Ja Michael. Ìmọ̀kímọ̀ ò máa gbọ́dọ̀ jọ. Ètekéte ò lè dúró. Ẹnikẹ́ni tó bá dẹrù ọ̀rọ̀ ni ó forí ara rẹ̀ gbé. Torí Jèhófà lèmi bá dúró. Ní orúkọ Jésù, ẹ̀jẹ̀ Jésù Kristi, ẹ̀jẹ̀ gbogbo aláìṣẹ̀ aláìrò tẹ́ ti pín ẹ̀mí wọn. Gbogbo àwọn ọmọ ìjọ tẹ́ ti ṣe wọ́n ṣàkàṣàkà. Gbogbo àwọn àgbà ìjọ tẹ́ ti dà wọ́n lédèrú ní orúkọ Jésù Kristi. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ìmọ̀ ní ogun ọ̀run dìde sí yín. Agbára tó gbé bàbá Bíléwù wọ̀ nínú igbó àgọ́gẹ̀ mo ló dìde sí yín ní ìṣẹ́jú yìí. Iṣẹ́ tí a rán mi ni mò ń jẹ́, ọ̀nà tí Jésù Kristi là sílẹ̀ fún mi ni mò ń tọ̀. Ẹnikẹ́ni tó bá sọ pé ètò tí mo fẹ́ ṣe láṣálẹ́ yìí tó ní òun máa gbójì torí òun máa gbógun tì mí, ní orúkọ ti Bàbá àti ti Ọmọ àti ti Ẹ̀mí mímọ́, ogun ọ̀run kó gbé yín dè. Ogun ọ̀run kó gbé yín dè. Iṣan ara, ẹ̀jẹ̀ ara yín kó gbé yín dè. Gbogbo ohun tó wà lára yín láti irun orí títí dé ìkọ́nú ẹsẹ̀ yín kó gbòdì. Ogun ọ̀run sọ̀kalẹ̀ wá o. Michael mímọ́, iṣẹ́ rẹ nìyí, sọ̀kalẹ̀ wá. Gbogbo ẹ̀yin bàbá burúkú wọ̀nyí, ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yìí tó jẹ́ pé ẹ̀yin lẹ wà nínú òkùnkùn tẹ́ ń tafà sí ìmọ́lẹ̀. Ìmọ́lẹ̀ ọmọdé, ìmọ́lẹ̀ àgbàlagbà nínú ìjọ mímọ́. Àṣírí kankan kò lè bò. Wọ́n ní àṣírí pẹpẹ kì í tú, àṣírí ti yín ti tú torí pé kí ni ẹ fi pẹpẹ ẹ fi ṣe ibùjókòó yín. Ní orúkọ Jésù Kristi, ẹ̀jẹ̀ Jésù Kristi ó dìde lórí yín, ó dìde fún ìdájọ́. Gbogbo ohun tí ẹ bá dáwọ́lé lórí èmi Olúwatóyìn Ọmọ́tádé ṣe láti ìṣẹ́jú lọ tí gbogbo ayé mọ̀ sí ọlọ́mọ plenty kó bẹ̀rẹ̀ sí ní dojú ìjà kọ yín. Iṣan ara, ẹ̀jẹ̀ ara yín kó dojú ìjà kọ yín. Gbogbo ohun tí ẹ bá ń sà kó bẹ̀rẹ̀ sí ní dojú ìjà kọ yín. Gbogbo ohun tí ẹ bá kì kó máa lọ ré sórí àwọn ọmọ yín, kó máa ré sórí àwọn aya yín, kó máa ré sórí yín. Ní orúkọ Jésù Kristi, mo di èjìdì fún yín tí apá yín ò lè ká, tí apá ọ̀tá ò lè ká. Nítorí pé Jésù Kristi ni mo fi ṣe àgbẹ́kẹ̀lé mi. Olódodo sáwọnú rẹ̀. Ilé ìṣọ́ agbára ni.
mo sá wọnú ilẹ̀ mo sì rí ìyè, mo sá wọnú ibẹ̀ mo sì rí ìṣẹ́gun, mo sá wọnú ibẹ̀ mo rí ààbò ní orúkọ Jésù Kristi. Ọlátọ̀ṣọ́ Matthew, S.I. Adédoyin, Solomon, Moses Ajao, ní orúkọ Jésù Kristi. Mo ní ogun ọ̀run, agbára méje méje látorí ìtẹ́ wá. Mo ló dìde ogun sí yín ní ìṣẹ́jú yìí. Agbára tó sọ ọ̀sán di òru ní 1947. Mo ní kó dìde ìjà sí yín ní ìṣẹ́jú yìí kó kọjú ogun sí yín. Tẹ́ bá sọ pé ètò tí mo fẹ́ ṣe lálẹ́ yẹn fẹ́ torí ẹ fẹ́ gbógun tì mí. Àdàbí tí ìbá ṣe pé ohun tẹ́ ń ṣe ni. Àdàbí tí ìbá ṣe pé ìwà tẹ́ ń hù ni. Tó bá yẹ pé mo purọ́ mọ́ yín ní ìgbà náà ni ọwọ́ yín lè ká mi, ṣùgbọ́n tó bá yẹ pé iṣẹ́ burúkú iṣẹ́ ìbílẹ̀ ṣe níjọ mímọ́ ní Celestia jákèjádò àgbáláyé, mo ní kí ogun ọ̀run kó rọ yín lápá kó rọ yín lẹ́sẹ̀, kí èdè yín kó dàrú, kí èdè yín kó dàrú, kí èdè yín kó dàrú, ìmọ̀tún ìmọ̀jọ ìmọ̀ ẹni kan kì í dá lẹ́jọ́ orúkọ Jésù Kristi. Mo di èdìdì fún yín ní ìṣẹ́jú yìí. Apá àwọn ni wọ́n kọ́ kì í kájí oko. Bẹ́ẹ̀ ni àṣẹ ni ọwọ́ yín ò ní ká mi. Orí ni labalábá máa fi bẹ́lu gbódànù. Labalábá tó bá dìgbò lẹ́gún ni. Aṣọ yín máa ya pẹ́rẹpẹ́, gbogbo agbádá tẹ̀ kó kiri tẹ́ fi ṣe ibi kó di àkísà mọ́ yín lọ́rùn kó di ohun ègún. Gbogbo àmùrè burúkú tẹ̀ ń gbé sọ́rùn yìí tẹ̀ ń gbé àti bàjẹ́ tẹ̀ ń gbé sí abẹ́ aṣọ ní orúkọ Jésù. Mo ní gbogbo ẹ̀ kó laná. 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 Mo ní gbogbo ẹ̀ kó laná nítorí pé mo dúró sí orí ẹ̀jẹ̀ Jésù, omi àti ẹ̀jẹ̀ tó ṣàn ní ìhà Jésù Kristi. Mo lọ síbi gíga, mo lọ síbi gíga níbi tí omi àti ẹ̀jẹ̀ ti ṣàn ní orí òkè Káfárì. Mo di èdìdì fún yín ní àṣálẹ́ yìí. Ọ̀rọ̀ mi kó má ṣe yé yín. Ọ̀rọ̀ hùhùn inú ẹlẹ́dẹ̀ ló ń gbé. Ẹnìkan kì í pohùn mágógó lẹ́nu. Ohun tí mo fẹ́ sọ ní àṣálẹ́ yìí tó bá pẹ́ láti fi tú ìdè, láti fi já ìdè ní fún ìjọ mímọ́ ti Celestia. Ogun ọ̀run kó dìde ìjà sẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta. Ogun ọ̀run kó dìde ìjà sẹ́yìn pẹ́pẹ́ àkọ́kọ́ tá a gbé kalẹ̀ nínú Celestia. Kó dìde ìtú ìdájọ́. Gbogbo àwọn ẹ̀jẹ̀ tẹ́ ti ṣe lófò, kí gbogbo ẹ̀jẹ̀ náà kó dìde fún ìdájọ́. Kó dìde fún ìdájọ́. Gbogbo àwọn ẹni tẹ́ ti fìyà jẹ, gbogbo àwọn ẹni tẹ́ fi ebi pa lọ́wọ́lọ́wọ́, gbogbo àwọn ẹni tẹ́ fi agbára òkùnkùn tẹ́ fi bà ti wọn jẹ́, tẹ́ súnmọ́ wọn tẹ́ rẹ́rìn sí wọn, ṣùgbọ́n tó jẹ́ pé èrònú yín ibi ni sí wọn ní orúkọ Baba àti ti Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́. Mo ní mo di èdìdì. Olúwa ò wọ́ mi palẹ̀ kó tún mi mọ́. 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 Kí má ṣe mú fún aráyé. Kí má ṣe mú fún ẹlúbi. Kí má ṣe mú fún Ọlátọ̀ṣọ́ Matthew. Kí má ṣe mú fún ọmọ Adédoyin. Kí má ṣe mú fún ọmọ Àjàó. Ọ̀rọ̀ mi kó di àríyànjiyàn láàrin ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta. Ọ̀rọ̀ gbogbo ọmọ Celestia tẹ́ ti báyé wọn jẹ́ kó di àríyànjiyàn. Gbogbo ohun tí ẹ ṣe pátápátá àdàbí tí ò bá lọ́wọ́ omi inú lókù. Bẹ́ẹ̀ ni àṣírí náà yóò tú. Torí pé ìgbàgbà lobìnrin tún sọ̀rọ̀ á ní pẹ́ á tún ní pẹ́ á tún fà á. Bẹ́ẹ̀ ni gbogbo ohun tẹ́ ní pátápátá tẹ́ ní ìkọ̀kọ̀ bó ṣe máa túká nìyẹn. Àṣẹ ọ̀run gbogbo kò yí padà. Jésù àpáta ìgbàlà. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Èmi ò ní kẹ́ má sa ògùn o. Èmi ò ní kẹ́ má sa ògùn. Èmi ò ní kẹ́ má mú fọ́tò mi lọ síbi tó bá wù yín. Èmi ò ní kẹ́ má mú orúkọ mi lọ síbi tó tẹ́ bá fẹ́ orúkọ tá a fi sọ mí ní Súná Táwàkálítù ni mò ń jẹ́. Ẹ dán Ọlọ́run wò lára mi kẹ́ wá jẹ̀bi. Àdàbí tó bá yẹ pé gbogbo nǹkan tí mò ń sọ nípa ẹ̀yin olubi wọ̀nyí tó bá yẹ pé rọ́ ni mò ń pamọ́ yín lókù. Tó bá yẹ pé òtítọ́ ni ní orúkọ Jésù Kristi mo ní ẹ jẹ̀bi pẹpẹ, ẹ jẹ̀bi ìmọ́lẹ̀, ẹ jẹ̀bi Jerímóyámà, ẹ jẹ̀bi Hallelujah, ẹ jẹ̀bi Òsánà, ẹ jẹ̀bi Ebenezer ní orúkọ ti Bàbá àti ti Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́ ni mo gbàdúrà. Mo wá kó gbogbo àwọn olùgbọ́ àti gbogbo àwọn tí ó jẹ́ tèmi ọlọ́mọ plenty jákèjádò àgbáńlá ayé ní orúkọ Jésù Kristi. Mo kó wọn sí abẹ́ ọ̀dọ́ àgùntàn. Orí koríko kì yóò fọ́ wọn, inú burúkú kan kì yóò run wọn, oyè tútù burúkú kan kì yóò ṣẹlẹ̀ sí ẹnì kankan. Burúkú kan kò ní ṣubú lu ẹnì kankan ní àfi tẹ́ bá máa fi gbogbo àwọn ọmọ yín di.
gbogbo ohun tẹ́ bá rò ní èrò ibi sí èmi Táwàkálítù Olúwatóyìn tí gbogbo èèyàn mọ̀ sí ọlọ́mọ plenty tẹ́ bá rò sí mi ní àṣálẹ́ lórí ètò tí mo fẹ́ ṣe yìí àfi tí ẹ bá mú yan láyà obìnrin lókù àfi tí ẹ bá kí okó yín bọnú òbò obìnrin láti ìgbà tẹ́ ti wà títí dìgbà àfi tí ẹ bá tún kì í bọ òbò obìnrin lọ́wọ́lọ́wọ́ ni kò ní í ṣe mọ́ yín lára torí pé ṣíṣe ni tá a bá mú ọdẹ bá mú ọṣẹ á ní kó ṣe tágbàlagbà bá mú ọṣẹ á ní kó ṣe bẹ́ẹ̀ ni ó máa ṣe mọ́ yín lára gbogbo ohun tẹ́ bá lérò níbi sí mi ó máa ṣe mọ́ yín lára tọmọtọmọ tayátayá tẹ aláǹgbá léyìn ayan léyìn ó máa ṣe mọ́ lára ni àṣẹ ọ̀run bò kò yí padà Jésù àpáta ìgbàlà àmín 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 lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì mo kí wa kalẹ̀ ẹ káalẹ́ ní orúkọ Jésù Kristi ẹ káàbọ̀ sórí ètò yìí. I'm your host, Oluwatoyin Obatula Darlington. Please, I'm not taking in any video, any call or anybody to join me for now until I open the line. And when you want to call, you can only call me via WhatsApp. Not from here. If you message me on this message box, not messenger, my page box, I can't reply you because I can't, because of you to pull down my program. So if you have anything to say, type it here, or you message me on WhatsApp +32 488 259 707. Good evening, everyone. Mami Dabiri Ekabo, ní orúkọ Jésù Kristi, mo ní Ekabo. Happy Sunday to you, my PA. God bless you. My beautiful beings, my Amaradon beings. God bless you, my love. Thank you. God bless you. My PA, gbogbo yín ni mo kí, ẹ káalẹ́ Mommy K, ẹ káalẹ́, ẹ káàbọ̀ sórí ètò. Don't worry, my counter is not reading. My counter here is not reading, but I can read from other devices. I have my counters are reading on 3 other devices. So if you are not reading anything here, don't worry. Kale Mami Obadino, God bless you, ma. Mami Obadino, jọ̀ọ́ ma, message mi lórí WhatsApp. Mo fẹ́ bá yín sọ̀rọ̀ kékeré kan. Nǹkan kan jáde, so mo fẹ́ bá yín sọ ní orí WhatsApp +32 488 259 707. And another person, the person might not want me to mention the name. I've tried to inbox the person, but I kept on forgetting. But it is well. Lórúkọ Jésù Kristi gbogbo wa awonu agbo ìgbàlẹ̀ Elédùmarè lórí ètò tá fẹ́ ṣe ní àṣálẹ́ yìí. Ẹ káàbọ̀ ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi. Mo rí nǹkan kan tó jọ mí lójú tó yà mí lẹ́nu. Ṣé rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ń wò yìí? Bàbá S.I. Adédoyin àti Ọlátọ́ṣọ̀ Matthew pẹ̀lú àwọn irun mú ni wáyà. Whatever, Moses Ajao. Ikú ń bọ́ ọmọ rìn, ọmọ òfura. Gbogbo àṣírí ìkọ̀kọ̀ l'Olúwa dẹ̀ sọ pé òun máa tú jáde. Ó ní ìdájọ́ yóò bẹ̀rẹ̀ láti inú tẹ́ḿpìlì wá. Bẹ́ẹ̀ ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun sọ. Wọ́n fi kí lorúkọ ẹ ti ń jẹ́? Àwọn náà kúkú ń pín. Àjàlá náà ló ń pín káàkiri. I'm very sorry for you, Ajala, the so-called media man of Celestia. Iṣẹ́ ibi tí o wà níbẹ̀ yẹn tó ń ṣe fún àwọn olubi. Ní orúkọ Jésù Kristi, ó máa dúró dè, ó máa pàdé ẹ. Ó máa dúró dè ẹ́, ó máa pàdé ẹ. Kò ní lè sá sọ́tún, ò ní lè sá sósì. Mo mọ̀ wípé tó bá sọ pé kéèyàn lọ ṣiṣẹ́ kan, èèyàn máa ń fi ọgbọ́n orí ṣe ni. Gbogbo àwọn nonsense tó máa ń kọ jáde tí ò kì make sense.
Ẹ wo ohun tí mo rí yìí. Ẹ wo fọ́tò àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni. Ẹ rí. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni ẹ. Tọ́ṣọ̀ ló jókòó sísàlẹ̀ yẹn. Bó ṣe gbé sórí platform tí wọ́n gbé sí ni pẹ̀lú fọ́tò àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Èmi ṣe lọ wá àwọn fọ́tò tèmi lọ sókè yẹn ni. I will read what was written there as it is. Most senior evangelist Ajao, most senior evangelist Akindoyin, and venerable superior evangelist Tosho Oshofa sent to Ile-Ife. Ta lẹni tó rán yín lọ sí Ile-Ife? Pastor, as usual. Ẹ ní mú èmi kọsẹ̀. Ẹ dẹ̀ ní mú mi sọ̀rọ̀ òdì sí Ọlọ́run. Torí pé pastor fúnra rẹ̀, Ọlọ́run ọba Elédùmarè olújọ mímọ́, ó fún ní pankẹ́rẹ́ tiẹ̀ lẹ́yìn ilẹ̀kùn. Bẹ́ẹ̀ ni èmi ni mo sọ bẹ́ẹ̀, gbogbo ẹnu ni mo dẹ̀ fi sọ. Olúwa ń fún bàbá Mobi yìí náà, ó fún ní pankẹ́rẹ́ tiẹ̀ lẹ́yìn ilẹ̀kùn nítorí àwọn ìwà kan tó wà lọ́wọ́ tiwọn náà tí wọ́n ń ṣe tí wọn ò dẹ̀ jáwọ́. Ṣùgbọ́n Ọbọ̀lúwa ló ní déédéé. Lórúkọ Jésù Kristi, èmi àti yín àní jẹ ìyà ìkọ̀kọ̀. Ká máa jáde síta ká máa rẹ́rìn. Àṣẹ Ìdùmarè. Olúwa ò ní bínú sí èmi àti yín. Ìbínú tí Olúwa ń bí sí bàbá Mobi iná lọ́wọ́lọ́wọ́ yìí, ó jùgbà tí Olúwa tó bínú sí àwọn ọmọ Ísírẹ́lì nínú aginjù lọ. Ẹ jẹ́ ká rọra fi bẹ̀ yẹn lẹ̀. Àwọn mẹ́ta yìí, ọ̀rọ̀ wọn ni mo mú wá ní àṣálẹ́ yìí. Nítorí pé tójú bá ṣe pin, tá a bá yọ ká fi hàn ojú ò ní mọ̀ pé nǹkan tóun ṣe ò dáa. Ẹni burú mọ̀, ẹni dẹ̀ máa wí fún ló ń wá. Gèmí gẹ́gẹ́ bí ẹnìkan Sálíù ẹlẹ́nu gbọ̀rọ̀ of Celestia. Tí ọ̀rọ̀ ọmọ níṣẹ́ fàyàtì, gbanigbani tí a sáyà, gbanigbani tí a sáàtọ̀. Ajáde mátọ̀ lé ọkùnrin ogun tó rán mi níṣẹ́, máa jẹ fún yín. Gbogbo wa la rí nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ní àwọn parishes ní àárín Èkó ń bẹ̀ yẹn tí ó involve task force. Nígbà tí bàbá Àjòví tó lọ ti àwọn parish kan, tó ti àwọn parish kan, tó ti pa parish kan tí wọ́n ti pa for indefinite. Mo jáde mo ní wọn ò lè ti parish pa torí wọ́n gbọ́dọ̀ máa lu aago ń bẹ̀. Nǹkan kíkan tó bá wà ń bẹ̀, ṣé wọ́n fẹ́ nìkan síbẹ̀ tó máa lu aago? Mo sọ̀rọ̀ yẹn ní ojú ìkíní. Aṣàjẹ́ má ṣẹlẹ̀ mi o. Nítorí pé inú ilé ta ti bí mi. A ní pé ká má bẹ̀rù, ká má ṣojo, ṣùgbọ́n ká má sọ òtítọ́ torí pé òdodo ló máa gbórí léèkè lédè, òdodo ló dẹ̀ máa lékè irọ́. Bí irọ́ bá lọ lógún ọdún, ìṣẹ́jú kan àyá ló tọ̀rọ̀ máa bá. I was cross with Baba Àjòví fún step tí wọ́n take yẹn. A sì sọ yẹn àti sọ mí yẹn tán, another one ìyẹn náà tún spring up. À ń sọ yẹn àti sọ yẹn tán, another one ó tún spring up. Ṣé mọ̀ pé December la wà yìí? Gbogbo àwọn olubi wọ̀nyí ni wọ́n wá ẹ̀jẹ̀ tó máa fi ṣe ìrúbọ ọdún. Gbogbo ẹnu ni mo fi sọ, kó ti nà kí àyà kò mí. Kò sí ohun tẹ́ máa ṣe fún mi. Irun orí mi báyìí kò ní já lé yín lọ́wọ́. Ẹkùn àgbò ó kàn mí ni kò ní jábọ́. Ọ̀rọ̀ wà lálẹ́ yìí. Àsìkò dẹ̀ wà. Ẹ̀mí Ọlọ́run Jehovah tó ń gbénú mi, ó ń ṣọlá, ó ń jà ràn-ìràn. Ṣé rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ń wò yìí? Tẹ́ bá rí wọn, ẹ dàgbẹ́ lù wọ́n, ẹ dàtọ̀ lù wọ́n.
ẹ dàgbẹ́lù wọn, ẹ dàtọ̀lù wọn. Àwọn ni ohun tó wà nínú ìgò tó ń jẹ́ jíìnì. Níbi tí ọjọ́ orí ẹ̀yin dé, bàbá Adédoyin. Bá Adédoyin lẹ̀ jẹ́ ní bá Akíndoyin. Níbi tí ọjọ́ orí yín tó délé nìyí. Ẹran kí lẹ̀ jẹ́rí, kí ni nǹkan tẹ́ ẹ̀ rírí ilé ayé. Tẹ́ ẹ̀ sọ pé, jẹ́ kí n fi iṣẹ́ ìkà yìí sílẹ̀. Ṣùgbọ́n nítorí wípé ohun tẹ́ ẹ ti lọ tójú bọ̀, ó kọjá òye yín. Eré lẹ rò pé bá débẹ̀. Ọmọ ṣíṣe ń rojú. Ọmọ àìṣe bẹ̀bẹ̀. Ó débẹ̀ tó dá pọn. Iwájú òṣèlú ẹ̀yìn òṣè padà sí. Ìyà kàtà ìyà. Bàbá Akíndoyin, ẹ̀yin ni kú tó ń pààyàn nínú sẹ̀lẹ̀ ní agbègbè pásítọ̀. Ṣé wá rí ẹ̀yin Mr. Onírùngbọ̀n? Aláìlójútì tó lọ sí ilé àánú ẹ̀, tó lọ tọrọ ẹ̀bà. Bàbá Àjàó, ẹ ní tìjú kọ́bọ̀. A ti mọ̀ wípé tọ́ṣọ̀ ń tiẹ̀ ọmọ ègún ni. Torí pé òun náà ti rìn kọjá kádàrá. Ó ti súré kọjá kádàrá. Ọ̀rọ̀ gbénú mi, ọ̀rọ̀ gbénú ọmọ ènìyàn fọhùn. Ọ̀rọ̀ sọ̀rọ̀ jáde. Láti tẹ̀kọ́ ṣe ni ọ̀rọ̀ wọ̀rọ̀ wà pẹ̀lú Olúwa sì ni ọ̀rọ̀ náà. Èmi ni máa sọ̀rọ̀ ọ̀rọ̀ ní sọ mí. Àjẹgbẹ́mì ni ti kàlòkàlò. Ẹnu ẹyẹ ò gbọ́dọ̀ pàkúta. Ẹ kìlọ̀ fágbálẹ̀ lákà kó má lọ gbárawé torí bèlà níbẹ̀ ní kíni. Ibẹ̀ lọ́ká tí kọ́mọ wẹrẹ jẹ. Ẹ gbé mi wò. Àgbéjù sílẹ̀ ní gèlérà. Lórí iṣẹ́ Celestial yìí. Ó wá yà mí lẹ́nu. Nígbà tí mo rí lẹ́tà ọ̀ràn tí Àjàlá tó gbé jáde. Ta ló rán wọn lọ sí Ilé-Ifẹ̀? Wọ́n gba lẹ́tà látọ̀dọ̀ pásítọ̀. Sherry, inú notes kìíní mi ni mo crop ẹ̀ sí. So, I will read it for you as it is. Posted by Celestial Prerogative, December 5th, 2024. No single comment. Torí pé ó ya gbogbo àwọn èèyàn ní fọ́tò. Ẹ lè sọ̀yàn di wèrè ńsẹ̀lẹ̀ yìí, ẹni tí ò bá mọ̀ yín ni. A dẹ̀ máa ṣe kí ni? Ẹ máa wòran. Àjàlá sọ pé the pastor has taken another decisive action to address the unrest at Celestial Church of Christ, more divisional headquarters in Ile-Ife. More, not more. More divisional headquarters in Ile-Ife, Ogun State. A 3-member committee has been established to thoroughly investigate and analyze the situation with the goal of providing recommendations for resolution. Pastor, Baba mo bí yìí ná. Gbogbo àìdá tí wọ́n ń kọ yorùkọ yìí ni wọ́n fi ń kọ. Èmi fẹ́ yín ní benefit of doubt pé ẹ̀yin ò mọ̀ sí. Àbí kó jẹ́ wípé àwọn mọ̀ sínú mọ̀ síkùn lẹ́ ń ṣe. Àmọ́ bí tá máa yí sí lọ́dọ̀ yín, àmọ́ bó tún ní ká yí sí ni, bó sì ní ká yí sí ni, nítorí pé ẹ̀yin fúnra ara yín gan divide and rule lẹ́ ń ṣe. Gbogbo ẹnu ni mo fi sọ ó gba gbogbo ẹnu mi torí pé kí ni ọmọ ọjọ́ bí mọ́ ìjọ ni wá. Bàbá ọjọ́ fàdé sọ pé àwa la níjọ́ adẹ̀gbọ́dọ̀ wá bó ṣe máa tó. Tẹ́ bá fẹ́ rán èèyàn lọ sífẹ̀. Ó ṣe jẹ́ pé àwọn apanimáyọ̀dà mẹ́tẹ̀ẹ̀ta yìí lẹ gbé lẹ rán lọ sífẹ̀. Ṣé rí nǹkan tó ń rùn lórí yín bàbá, with due respect nínú pẹpẹ. Mo tún ti rí tọ́ṣọ̀ tó tún ti ń dì yín mú. Àánú yín ṣe mí tèmi ṣe Jésù Kristi. Wọ́n finá mọ́ yín, wọ́n gbé yín sórí iná, wọ́n finá mọ́ yín lójoojúmọ́. Ẹ̀yin náà fakọyọ o. Ṣùgbọ́n
bísàlẹ̀ lẹ ti pàdé ni o, báàrin lẹ ti pàdé ni o, bókè lẹ ti pàdé ni o, gbogbo ẹ̀ ó dọwọ́ Olújọmímọ́. Kọ́mítì orí burúkú tẹ́ ẹ yàn yìí, ẹ rí àwọn kankan nínú gbogbo àwọn olùṣọ́ tẹ́ ẹ fún ní póòstì, tẹ́ ẹ fún ní lẹ́tà, ṣùgbọ́n tí wọn ò ní póòstì, ẹ lè mú wọn pé ó yá a fẹ́ send on errand, ẹ ti ẹ lọ síbi báyìí, ẹ lọ look into what is going on there and bring a report. Ṣùgbọ́n àwọn ìkà, àwọn monsters, àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí, náà ní ẹ̀yin lẹ ní pé káwọn gbé wọn, ẹ̀yin lẹ gbé wọn lọ síbẹ̀. The committee members are Most Superior Evangelist Ajao, Most Superior Evangelist Akindoyin, and Venerable Superior Evangelist Tosho Oshofa will be visiting the parish on Monday. Monday Olai. This 9th December 2024. Their mission is to listen to all parties involved and gather facts to help bring about a peaceful resolution. Ẹjọ́ torí Ọlọ́run. Peaceful resolution wo lẹ fẹ́ bring about ńbẹ̀ yẹn. Nígbà tẹ́ rán àwọn ìkà mẹ́ta, àwọn ọ̀bàyéjẹ́ mẹ́ta, tán ní orúkọ yìí ni wọ́n dá pé wọ́n fi rán wọn lọ. Torí pé aṣíwájú ogun náà lógun máa ń dojúkọ. Bí Nàìjíríà, bẹ́yàwó ẹlòmíì ò bá rókó dósìn, á ní Tinubu ni. Bọ́kọ ẹlòmíì, gbogbo obìnrin mi wọlé kó ní kó lọ bomi tó máa fi fọnu wá, á ní sport Tinubu ni. Ẹlòmíì, bó fẹ́ tọ̀ bí tọ̀ bá sé mọ nídìí, á ní fort Tinubu ni. Bàbá, mo bí yìí ná Friday, ọkú mi ọkú Jímọ̀, gbogbo nǹkan tó lọ pátápátá, ẹ̀yin la gbélé lórí, torí orúkọ yìí ni wọ́n fi ń kọ̀wé jáde. A ti sọ pé wọ́n ń purọ́ ni. Wọ́n ń purọ́ ni. Wọ́n ń pe wèrè ni. Ó ń fa pé ewúrẹ́ jiyàn. Wọ́n ń pe wèrè ni. Ó ń fi tàn àgùntàn jẹ̀ka. Wọ́n ń pe wèrè ni. Ó ń gẹṣi lọ́sàn-án, ó ń gan ọmọ ènìyàn lóru. Níbo lẹ́yìn gangan fúnra ara yín dúró sí, pásítọ̀? Ẹ̀yin àti ìyàwó yín níbo lẹ dúró sí? I'm still reading now. This action comes in response to the incident that occurred on the 29th November 2024 when the task force chairman attempted to deliver an official letter from the pastor. The committee will also address the allegation against an individual who has been falsely claiming to be the regional head of Ile-Ife. This ilẹ̀ kó ṣe ń claim ẹ̀ tó bí the regional head of Ile-Ife, bàbá àjòvílẹ̀ ń báwí. Nítorí pé bàbá yẹn resolve problem tí ó ń ṣẹlẹ̀, ó resolve part kan tí mo dẹ̀ jáde tí mo dẹ̀ praise wọn lórí yín bá wú. Lẹ bá ní irọ́ praises yẹn ti pọ̀ jù látọ̀dọ̀ lọ́mọ ẹ̀fẹ̀. Èmi ò kí ṣe àwọn olórí burúkú tẹ̀ fún lówó. Tó jẹ́ pé kọ́kọ́ máa bàtẹ̀yàn jẹ́ lọ ni. Tó bá ṣe nǹkan tí ò dáa, I will come out and will say it. Tó bá ṣe nǹkan tó dáa, I will praise you just to encourage you. Ṣùgbọ́n ìgbèrè mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ wà lókè yìí, ogun ọ̀run ó gbógun tì yín. Ẹ máa gbọ́ o. There have been rumors circulating that the pastor has temporarily relocated the divisional headquarters from CCC More Cathedral, Ile-Ife, to CCC Olorunsogo Parish, Ile-Ife. Ṣé nǹkan kan lè ṣẹlẹ̀ kí pastor má mọ̀ sí? Àbẹ́yẹ olórí burúkú tí gbogbo yín tẹ́jọ wà nínú pastor's office bẹ́ẹ̀. Àjàlá. Tó bá rán ni níṣẹ́ ẹrú ó máa ń fi tọmọ jẹ ni. Gbogbo iṣẹ́ tó ń ṣe nínú Celestia yìí, ológo dídán jùlọ, ó máa san fún ẹ ní àìmọye. Gbogbo dàdàrú màdàpọ̀ tó ń fi pẹ́ẹ̀nì ẹ tó fi ń ṣe ní orúkọ Jésù Kristi, wà kórè ẹ̀.
My life program is not stopping. Kò dẹ̀ ní stop lórúkọ Jésù Kristi. Telephone yín ni kẹ́ lọ reactivate. Ẹ ṣe gbọ́ agbóǹsìn wípé rumor kan circulate kiri. Rumor tó circulate tèmi Olúwatóyìn ò gbọ́ irọ́ lẹ bá ń bẹ̀. Etí ọba lé, etí ọba lókè, èmi ọlọ́mọ plenty ni mò ń jẹ́ bẹ́ẹ̀, gbogbo ọwọ́ ni mo fi sọ̀yà. Ẹran ni mo dẹ̀ fi sọ kìí ṣe gungun. Torí tí kíni tó gun ẹni bá dání lójú a máa ń fi gbárí ni. This move is pending the final resolution of a matter, as it was reported that CCC More Cathedral in Ile-Ife had failed to honor a letter of invitation sent by the pastor on 2 occasions. Nígbà tó bá yẹ pé èèyàn méjì, èèyàn mẹ́ta lẹ máa gbé lọ sí parish ẹyọ kan ṣo. Wọ́n ṣe máa honor ẹ̀. Èèyàn mẹ́ta, èèyàn mẹ́rin, wọ́n á dé parish ẹyọ kan ṣoṣo, ẹ fún wọn ní different dates. Mo ya àwọn bàbá tó wá bá mi sọ̀rọ̀ lórí WhatsApp náà. Tẹkún àwọn arúgbó. Bó bá yá gbogbo yín ẹ lọ wá ṣẹ́ṣe. Wọ́n ní tí ìlà ò bá ṣe gbé á dẹ̀ lọ sí ìlàlà. Ẹ dẹ̀ sọ Olúwa mo fẹ́ ṣiṣẹ́ ṣùgbọ́n àwọn tó sọ pé kí n máa lọ ṣiṣẹ́ lọ́dọ̀ wọn ò fún mi láyè. Gbogbo yín pátápátá tẹ̀kan lọ ìgbà tí mò ń sọ pé kẹ́ yé gbà àwọn òye burúkú tẹ̀ gbà yìí. Gbogbo yín lẹ fẹ́ kò sẹ́ni tó nígbà tí gbogbo yín bá dolùṣọ́ tán ta lè fẹ́ ṣọ́. Ta lè fẹ́ ṣọ́. Ṣé rí ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yìí ogun ọ̀run dìde sí yín. Ìmọ́lẹ̀ arójà àkọ́kọ́ tá kọ́kọ́ tàn ní Celestia. Wòlíì àkọ́kọ́ tó jíṣẹ́ tó sọ orúkọ tí ìjọ yìí máa jẹ́ ó dìde ogun sí yín. Bàbá Akíndóyin Olújọmímọ́ kọ̀yìn sí yín láṣẹ Èdùmàrè. Bàbá Àjàó pè fún ẹlẹ́yìn ìwọ tọ́ṣọ́ àti mọ̀pọ̀ mi ègún ni ẹ́. Rán spy yẹn padà wá pé kó tún wá gbọ́rọ̀ lẹ́nu mi rán wá ṣùgbọ́n ó ti wá jíṣẹ́ fún yín ó ṣe rìkọ́dì nǹkan tí n pẹ̀lú ẹ̀jọ́ sọ ó dẹ̀ bá mi lé dìgbìdìgbì àgbàlagbà ṣẹ́nu kodoro lèmi. In response, the parish stated that the meeting times set by the pastor's office did not accommodate their schedule. Of course, they have every right to say, Baba, time tẹ́ sọ pé ká ṣe meeting yìí o, àwa ti ní nǹkan kan tá a fẹ́ ṣe o. They have every right. Ẹ lè sọ̀yàn dẹrú. Ẹ lè sọ̀yàn ẹni kankan di ẹrú nísẹ̀lẹ̀. Ẹ lè sọ̀yàn kankan kẹ́ sọ di ẹni tẹ́ máa dè mọ́lẹ̀. No way. Ogun ọ̀run dìde ogun sí yín. Bàbá Akíndóyin Àtàjàó ìmọ́lẹ̀ arójà tó kọ́kọ́ tàn ní Sẹ̀lẹ̀ ó kọ̀yìn sí ó kú mọ́ yín lójú pí. Ìmọ́lẹ̀ tá tọ̀ fún yín lákọ̀ọ́kọ́ tá sọ pé Jésù ló pè yín tọ́tọ́ kẹ́ máa bọ̀ ó ti paná mọ́ yín lójú. Àdàbí tí kì bá ṣe pé ilẹ̀ ṣe dàrúdàpọ̀ yìí. As they were given only 24 hours notice to travel from Ile-Ife to Lagos. Ẹni kí àwọn èèyàn kan wá láti Ile-Ife kan wá sí Èkó láàrin 24 hours. Ṣé ẹ fowó ránṣẹ́ sí wọn? Ṣé ẹ fowó ránṣẹ́ sí wọn? Àbẹ́ ẹ̀mọye tó wo mọ́tò ń sọ́nsìn. Ẹ̀yin olè ọlọ́ṣà àtọ̀lé ẹlẹ́ẹ̀kẹ́gbẹ̀gbẹ̀gbẹ̀ olórí pẹlẹbẹ olórí gorodo ìkà yìí. Ẹ wá lọ máa bàyàn jẹ́ létí pásọ̀ gan náà fúnra wọn wọ́n ti gé wọn létí lọ wọ́n ṣe máa ń sọ elétí gbọ́rọ̀ ẹnìkan ni ògbẹ́jọ́ etí kan dá àgbà òṣìkà náà ń pè bẹ́ẹ̀. Pastor, with due respect, gbogbo àwọn ẹjọ́ burúkú tẹ́ máa ń dá yẹn ogun ọ̀run kò lọ́wọ́ sí. Kò sí ohun tẹ́lẹ̀ kankan lè fi mi ṣe. Àfẹ́ tó wá fẹ́ kúkú òjì tó wá fẹ́ sin ọmọ ẹ̀ kí December yìí tó parí lóko. Bí mo rí yín lójú ràn mí ẹ dáràn. Màá wá síta màá pariwo yín ni. Ẹ fún àwọn èèyàn ní 24 hours láti Ilé-Ifẹ̀
wá sí Èkó ẹ mọ̀ bí ọ̀nà ṣe rí ẹ mọ̀ ye bí epo nǹkan tí epo ń sọ ẹ̀yin jókòó síbẹ̀ ẹ̀ ń ka owó ẹ̀rọ pé káwọn èèyàn kan máa wéèsì owó torí pé kí nítorí pé Celestial bàbá yín ni Ọlọ́run lò ní àjọ Ọlọ́run lò ẹ̀yin ni lọ́dún tẹ́ ti wà ń bẹ̀ mírèkù wo lẹ ṣe deliverance wo lẹ ṣe tá a lè sọ pé àárín ìkọ̀kan náwó sí ọ̀rọ̀ máa jáde kí December yìí tó parí. This posed a challenge for some members who are civil servants, elderly individuals, and employees of private organizations, of course. Each private organization will let in ṣiṣẹ́. Tẹ́ ní káwọn fi odidi ilé Ifẹ̀ lẹ̀ kí wọ́n máa bọ̀. Kán wá ṣe meeting lórí burúkú tí ò ní lórí tí ò ní nídìí. Tán bá ti ń bọ̀ tán bá ti mú envelope wá. Tán bá ti lè gba envelope sílẹ̀ bá meeting yẹn ò ní ju 5 minutes lọ. Ṣùgbọ́n tó bá yẹ pé wọ́n kàn fẹ́ máa rawọ́ kán máa gbàdúrà kán máa sọ pé ẹgbin nǹkan tó ṣẹlẹ̀ ní ẹ̀ ní gbọ́ ẹ̀yin olórí burúkú má ṣàǹfààní yìí. Èpè náà ti lè ní. The crisis in Ile-Ife has two major roots. The first is attributed to internal conflicts within the parish, with accusation against their shepherd. The second crisis is linked to the parallel regional head in the town. Olórí burúkú ni. Kí ni Àjòfí ṣe? Tẹ rope ẹ̀ mọ́ lẹ́sẹ̀. Kí ló ṣe ju pé kí bàbá yẹn kó máa lọ láti ibì kan síbi ẹ mọ̀ mí tó bá ṣe nǹkan tí ò dá máa jáde máa wá sọ. Mo ń fọ́ back to back ni. He's really trying. Olórí burúkú ti yín. Ọba àti gúnyàn pa síbẹ̀. Tẹ́ bá débẹ̀ tó bá ti fún yín l'envelope ẹ máa yí padà ni. As the majority of shepherds in the region have decided not to send their monthly returns to the pastors, nítorí owó yìí náà ni. Nítorí owó yìí náà ni. Ihun tẹ́ dẹ̀ sọ pé kí wọ́n ṣe ni wọ́n ṣe. Ihun tẹ́ ní kí wọ́n ṣe ni wọ́n ṣe. Gbogbo wa ni yóò dúró níwájú Olúwa. Àtèwe àti àgbà ó sì rojọ́ wa. Ọlọ́run arẹjọ́ dá. Gbogbo yín kẹ̀dẹ̀ ni kò sí tó lálàáfíà nínú yín pẹ̀lú bẹ́ẹ̀ ṣe sórí burúkú tó yìí. Tẹ́ ẹ yẹ kẹ́ yí padà. Ẹ lè yí padà. Gbogbo yín tí diabetes ò bá lé ayé ẹ̀ jẹ́. BP ẹ̀ kò ṣe rí. Ẹlòmíì inú yín depression ò jẹ́ kó gbádùn. Prostate cancer gbogbo ẹ̀ ló wà lára yín ẹ̀yin wèrè yìí. Mo hate ìkà, direct ìkà lélẹ́yìí. Direct ìkà, planned ìkà lélẹ́yìí. Against Baba Àjòfí. Mi ò mọ Baba Àjòfí. Yeah, mo lè sọ pé mo ti rí wọn rí ṣùgbọ́n pẹ̀lú wọn a sọ̀rọ̀ one on one rí. A sọ̀rọ̀ lórí phone, but face to face a sọ̀rọ̀ rí, but I know him in person. But mi ò approach wọn rí. Because paramọ́lẹ̀ ni mi mo kọ lọ́wọ́ sí pátápátá. I'm for everybody. Ẹ lè gbé òṣì kankan wá síwájú mi kẹ́ wá máa rò wípé ó máa jẹ lọ bẹ́ẹ̀. So Baba Àjòfí ló ní kí káwọn parishes kan máa sùn nítorí tí ẹni àwọn parishes ò ṣe sanwó tí pastor's office mọ́ ẹ̀yin elébi. Well, they to allow pastors' representatives to function in their parishes. How come? This situation has created a challenging environment for the church in Ile-Ife, requiring immediate attention and resolution. Àwọn wèrè mẹ́ta ilẹ̀ send lọ. Àwọn ìkà, àwọn ẹni bí. Àwọn tí pẹpẹ ti kọ̀yìn sí. Àwọn ilẹ̀ lẹ́rí tẹ wá send lọ. Brief information at the committee includes gbogbo àwọn òwèrè tá dárúkọ yẹn náà ni.
Most Superior Evangelist Ajao was the first transfer shepherd of CCC More Cathedral Ile-Ife, following an agreement with the planter, late Professor Evangelist Alao, who left CCC Yemetu Parish in Ibadan in the 60s. Most Superior Evangelist Ajao initially joined CCC Yemetu in Ibadan before being transferred to CCC More Cathedral in Ile-Ife. Similarly, Most Superior Evangelist Akindoyin is a native of Ile-Ife. Ẹ rí pé bàbá tó bá jẹ́ pé ọmọ ọkọ ó tún fẹ́ líyìn, ẹ ní gbé ogun ìjọ lọ sínú Ile-Ife. I don't owe you any respect, and I owe you no apology. Ẹ kìí ṣe ọmọ ògidì ọmọ Ile-Ife. Ẹ kìí ṣe tífẹ̀ òdáyé. Ẹ kìí ṣe tífẹ̀ òòyè. Ẹ tún ṣe ti òtù. Venerable Senior Evangelist Tosho Oshofa currently serves as the shepherd. So, Tosho, àní kò sígbà tí a máa kíná bọ̀sẹ̀ lẹ́yìn gbẹ̀yìn ni. Yeah. Ọmọ sánsan bí owó, ọmọ alálùbáríkà, Solomon, ó ti fi yín lẹ̀ sínú òṣì. Ọlọ́run ti fi ọ̀nà ẹsẹ̀ síbi dèrè tó lọ. Ó ti padà, ó tún ti di PA pastor. Àbí daily basis picture ló ń wọlé wá tí mò ń wo bẹ́ẹ̀ ṣe ń dúró. Nítorí pé mo sọ̀rọ̀ Augustine, ẹ ti fa Augustine sẹ́yìn sìn. Oní rainbow, ìyẹn náà ti ń wọ plain white. Ìwọ ló wá ń dúró síbẹ̀ sìn. You are nothing but a dumb skull. Daily photograph gbogbo activity pastor ni mo ní. Bẹ́ẹ̀ ṣe ń wọ kiri nítorí owó tí ò tó jẹ Chinese rice. Kàn lè kọ Jésù ti jọba gbà. Ṣé Jésù jọba láyé ti yín ṣá? Èló náà fẹ́ fún wọn lówó ìrìnsẹ̀. Mi rò pé pastor lè lọ síbi kankan dédé fún ní 500,000. Even 500,000. How much is 500,000 in euro? Ẹ̀yin akúṣẹ̀ òṣì. Now, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ṣé inú ogun, tẹ̀mbẹ̀lẹ̀kun, ọ̀tẹ̀, ìkà, bó o bá o pa, bó o bá o bù lẹ́sẹ̀, dìgbòlú kọlù, ṣẹṣẹ ìránṣẹ́ yín nìyẹn nínú ìjọ mímọ́. Baba Akindoyin, you disappointed yourself. Mo ṣe tiẹ̀ wá gbọ́nsìn, mo ṣe mọ̀ pé ọmọ ọ̀fẹ́ níyìn ni. Ẹ̀yin yìí ò ṣògidì ọmọ ọ̀fẹ́. Torí ẹ̀ mọ̀ túmọ̀ Ifẹ̀. Tẹ́ bá mọ̀ túmọ̀ ẹ̀ ní bá wọn lọ́wọ́ níbi tó ti ń ṣe bí. Ọlátọ́ṣọ́ Matthew, Baba Akindoyin, Baba Ajao, àtúbọ̀tán yín nínú ìjọ mímọ́ yìí. Àríbá kan, ìpè Papa Samueli Bíléwù, ọmọ Àlàkẹ́ Ìmẹ̀kọ, adójúkọ yín o, torí ẹ fẹ́ ìsinmi fún Zion. Ìpè bàbá yẹn á dojú ìjà kọ yín.
ó ti ń dojú ìjà kọ yín lọ́wọ́lọ́wọ́ yìí, ó ti ń kọlù yín lágbára ẹ̀jẹ̀ Jésù Kristi. Fìṣẹ́jú kan báyìí wá ìsinmi. Gbogbo èyí tó ń ṣẹlẹ̀ láàrin pásítọ̀ àti bàbá Bánjọ kò sí èyí tó ṣẹ̀yìn yín. Nítorí kíni? Nítorí tẹ̀m̀bẹ̀lẹ̀kun, owó ìṣẹ́, owó tí ò tán yá yín tẹ́ ń rí lọ́tún lósì. Pẹ̀fẹ̀lẹ̀ túwẹ̀, kẹlẹ̀bẹ̀ túwẹ̀, ó tú yín dànù. You are nothing but a disgrace, sir. Borí kékeré bá ti ẹ̀gbà bọ̀dì, ṣẹ́yìn àgbàlagbà náà. Ìṣẹ̀dá tako yìí. Ẹ̀yin ò lè dá tọ̀ṣọ́ dúró, ẹ lè dá dúró. Nítorí pé ẹjọ́ wà nínú ilé kan náà ní lẹ́yìn ilẹ̀kùn. Ọ̀rọ̀ máa bọ́. Ṣé bí ìrẹ́pọ̀ ṣe máa wà nísẹ̀lẹ̀ rẹ̀? Kí ni bàbá àjọ fi ṣe gangan? Kí ni bàbá àjọ fi ṣe? Mo fẹ́ béèrè, mo fẹ́ mọ nǹkan tó ṣe fún yín. Mo fẹ́ mọ nǹkan tó ṣe fún yín o. Torí ẹ ti ní kó lọ jókòó sí mẹ́ràn ní Paris. Bàbá Adédoyin. Wọ́n ní alias yín pé bàbá progress lẹ ń jẹ́. Ṣé bí wọ́n ṣe ń ṣe ìtẹ̀síwájú nǹkan lélẹ̀? Ẹ lè wá kó tẹ̀síwájú torí pé gbogbo ariwo àwọn babaláwo ìsùtánà tí wọ́n ń pariwo ní Ìmẹ̀kọ, ẹ̀yin tẹ́ gbé wọ bẹ̀rẹ̀. In conjunction with Augustine, ẹjọ́ ń ṣiṣẹ́, ẹjọ́ ń ṣe tójúbọlé ni. Igi òdodo. Ẹ tẹra mọ́. Ó jolúwa. Bàbá, ẹ jẹ́ kí n bá yín sọ ìtójó gidi ọ̀rọ̀. Odò tẹ́ ń wọnú ẹ̀ lọ yẹn, tẹ́ máa wà níbẹ̀ fún ọjọ́ pípẹ́, òru lẹ máa wọbẹ̀. Inú odò yẹn. Ògbóǹtarìgì, ẹ wọnú ẹ̀ lọ. Nǹkan tẹ́ lọ gbà ń bẹ̀ wá. Ọjọ́ 3, ọjọ́ 7, ọjọ́ 14 bẹ́ẹ̀ ṣe ń wọbẹ̀ lọ. Tó bá wà yín wọ́n sọ pé travel àbí kọ́nà pé lọ síbì kan. Bàbá, àwọn ẹ̀jẹ̀ tẹ́ fìyà jẹ ló wá ń rojọ́. Àwọn ẹ̀jẹ̀ aláìṣẹ̀, àwọn ni wọ́n ń rojọ́. Àwọn ni wọ́n ń gbé àlákiri tí wọ́n ń wẹ́ni tí wọ́n máa sọ̀rọ̀ fún. Tó bá yẹ pé rọ́ ni mò ń pa mọ́ yín, nǹkan tẹ́ bá ṣe sí mi á jẹ́, ṣùgbọ́n tó bá yẹ pé tòótọ́ ni mò ń sọ, ọwọ́ tọ́gẹ̀dẹ̀ bá gbé ara ẹ̀ ló máa fi nà. Lóru mọ́jú èní yìí ni tẹ́ bá try ẹ̀ wò, gbẹ̀gẹ̀dẹ̀ yín máa gbiná. Ẹ wá mú ògùrọ̀, ẹ wá bá mi mú ògùrọ̀, ẹ̀yin èèyàn. Agbára tí wọ́n fún yín nínú omi yẹn, wọn ò ní kẹ́ lọ fi ṣèkà. Ṣùgbọ́n wọ́n jẹ́ pé tó yẹ kẹ́ ṣílẹ̀kùn àlàáfíà, ilẹ̀kùn ìpayí kéke, ibẹ̀ lẹ máa sọ pé fẹ́ lọ níbi tẹ́ ti fẹ́ lọ so àwọn ọmọ ọlọ́mọ mọ́lẹ̀
nínú odò pẹ̀lú nínú chain tó yẹ kí wọ́n kàn máa rìn kiri ní òfìfo. Heo. Ó bọ́ jígí ojú mi. Ẹ tẹjú mọ́ mi kẹ́ ẹ wò mí dáadáa. Ohun tẹ́ wá ń gbà nínú omi yẹn, wọn ò ní kẹ́ máa lọ fi ṣe bí. Agbára tó fún yín. Tẹ́ lọ fi àlùmọ̀kọ́rọ́ yìí gbà. Olódò ò ní kẹ́ máa fi ṣe bí lókè èpè o. Òun làlàáfíà ò ṣe tó àgọ́ ara yín. Ẹ̀yin ti gbàgbé ni pé omi tó mú ẹja wà láyé tó mú wà láàyè, òun náà ló máa ń ṣe omi jìnnà. Á ṣe jìnnà omi á tún pa lórí. Ọjọ́ kan ajọ́ kan fún yín o, tẹ́ máa wọnú odò yẹn lọ tẹ́ ní jáde mọ́. Èmi tí mo bá yín sọ ni. Kò sí nǹkan kan yẹn lè kíkà bọ̀ mí lójú. Ojú ẹ dán kan kì í fọ́ ní lédi. Ó ṣe wọ̀. Ọmọ Yorùbá pọ́nbélé ni mí o. Àwórì gidi akọ́dákọ́. Ọjọ́ kan ajọ́ kan fún yín. Bàbá, tẹ́ máa wọnú odò yẹn tẹ́ ní padà jáde. Tẹ́ bá máa jáde ẹ máa sẹ́wọ̀n sí. Ẹ máa ya wèrè sí títì ni. Àṣẹ olú odò. Bàbá oní pẹ́tẹ́kí, bàbá Àjàó, bàbá Dagboru of Celestia. Ṣó yẹ ká tún máa bá yín níbi tó tún ti máa fi ìgbájú ìgbámú. Ìgbájú ìgbámú ni kẹ́ríkẹ́rí ló ń bá lọ sóde. Ṣó yẹ kán tún máa bá yín níbẹ̀. Ìjẹkújẹ tẹ́ ń jẹ kiri. Pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe náà, orí ahọ́n yìí tó mú. Torí pé kí ni ẹ hùwà ẹ̀tọ́. Orí ahọ́n yìí tó mú. Bẹ́ẹ̀ ni ọmọ Yorùbá ni mí. Ẹni tó bá láyà ni kó dúró síbi lálẹ́, ẹni tí ò bá láyà kó kúrò. I don't give a fuck. Enough is enough. Gbogbo àwọn ọmọ ọlọ́mọ tẹ́ ti ṣẹ̀mí wọn légbodò, tẹ́ fi wọ́n dájọ́, tẹ́ fi wọ́n dájọ́ parí ọdún, tẹ́ fi wọ́n dájọ́ bẹ̀rẹ̀ ọdún. Damboro baka shege. Àwọn tí yín lólówú parish ní Victoria Island, àlùkù 2007 àti 2017 àti 2023 ó sì wà ńlẹ̀ lára yín tó yẹ pé agbádá yín báyìí òun náà fi róòlù yín. Bàbá Àjàó. Pẹ̀lú gbogbo owó ìdọ̀tí, owó òórùn tẹ́ lọ tọrọ fáin bara tẹ́ lọ ṣe kiri. Ẹ̀dọ̀nà ṣẹ́yìn yìí lọ́mọ. Ṣẹ́ níyàwó. Àwọn ìyàwó yín ò lè bá yín wí. Àwọn ọmọ yín ò lè bá yín wí. Anyway, gbogbo yín làwọn ọmọ yín ò sí nísẹ̀lẹ̀. Wọn lè mọ̀ṣí tẹ́ ń ṣe kiri bí ẹran aṣẹ́wó. Bí ò yín lẹ́ni respect because ẹ ti lose respect yín. Nonsense. Bàbá Àjàó. Ṣé mọ̀ pé yín ni eṣinṣin tó ń jẹ légbò. Ẹ̀yin lè ṣinṣin. Ẹ̀yin lè ń yé ìdin sínú oúnjẹ fún pásítọ̀. Àti bàbá Núnáyán tí wọn kì í fi kólà. Gbogbo fáìlì ẹ̀ gbogbo ẹ̀ wà lọ́wọ́ mi. Bàbá Núnáyán ẹni tó wà ń di ọ̀rọ̀ yín rèé. Tó ń jẹ́ kí inú yín kó máa rú bí ọṣẹ sí pásítọ̀
bàbá mo bí iná ẹni tó wà ń di ọ̀rọ̀ yín ni wọ́n náà máa make sure wípé òfò lẹ máa mú kúrò. Ẹ̀yin gan fúnra yín kẹ̀dẹ̀ nìyí ìjà yín ṣòro gbè. Ẹ̀yin àti ìyàwó tó bá ti fún yẹn lẹ́ńfílòpù gbogbo ìtókù báyìí kò mọ nǹkan kan mọ́. Ẹni tó bàbá Àjàó yìí ló wà nídìí ọ̀rọ̀ bàbá Núnáyán àti pásítọ̀ mo bí iná Ọ̀ṣọ́fà tí wọ́n fi ń sọ̀rọ̀ wọ́n fi bára wọn sọ̀rọ̀ títí di bá ṣe wà yìí. Bàbá Àjàó abẹ́yìn náà kọ́ ni Àjàlá tánà ẹ̀yin náà nu ẹ̀yin náà kọ́ lẹ lọ sọ̀rọ̀ ẹ̀yìn fún pásítọ̀ nípa bàbá Ọlárìndé ní mẹ́kọ yẹn náà. Why? He's learned, exposed than any of you. Yẹ kí n dábẹ́ yẹ dúró jàre. Èmi ọlọ́mọ plenty tí gbogbo yín tẹ́ rí bí oníjọ̀gbọ̀n ọmọ burúkú kinní kan mo kàn máa ń wo gbogbo yín mo máa ń fi yín rẹ́rìn ni. Lórí pé mo fẹ́ kí Ijo'Mimo yìí. Ẹ rò pé easy ni. Ẹ rò pé ṣé ìránṣẹ́ mi easy ni. Àwọn tó ń ṣe fi ṣe blogging tẹ́ ń gbowó fún wọn nǹkan tí mò ń tẹ́rí sí wọn tó bẹ́ẹ̀ láti tẹ́rí sí tọ́lọ́hun rán wọn. Ó pẹ́ ó yá àṣírí ìkọ̀kọ̀ á tú síta. Gbogbo wa pátápátá la máa wà òkè last níjọ Celestial. Uncle mi bàbá new baby ẹ hálà mi if you want to hear something. If you want to be delivered, message me. Torí gbà yẹn náà ni gọ̀ǹgọ̀ṣù ìtẹ́ fi ṣe ìyàwó ọ̀dẹ̀ kárí ilé sílé ọ̀dẹ̀dẹ̀ sọ oops ìyá new baby wa. Ẹ hálà mi +32488259707. Gbogbo ológo ọmọ ológo inú Ijo'Mimo òun lẹ máa ń gbógun tì ẹ̀yin bàbá méjèèjì. Gbogbo àwọn olùṣọ́sẹ̀lẹ̀ àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn àwọn tẹ́ bá ti rí tógo wọn bá ti tàn gbogbo wọn lẹ máa ń gbógun tì. Ogun ọ̀run ti gbógun tẹ̀yin náà fúnra yín. Pẹpẹ mímọ́ ti gbógun tì yín torí pé àṣírí ìkọ̀kọ̀ ti tú. Ẹ gbógun tì wọ́n débi wípé ibi tí wọ́n mọ̀ táwọn èèyàn bá ti sọ pé wọ́n dẹ̀ ṣiṣẹ́ dáadáa olùṣọ́ tó nice ní olùṣọ́ wa tó kékeré ẹ make sure wípé ẹni yẹn dẹni yẹpẹrẹ tó padà lẹ́yìn ẹ̀. Orí ahọ́n yìí tó mú ọmọ Yorùbá gidi ní ẹ̀yin náà mọ nǹkan tí mo sọ orí ahọ́n yìí tó mú. Nítorí kíni? Nítorí ẹgbẹ́ orí burúkú tẹ́jọ́ ń ṣe. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ̀jẹ̀ kò jẹ́ nǹkan kan lójú yín. Ọlátọ̀ṣọ́ Matthew bàbá Moses Àjàó eégún ńlá ní kẹ́yìn ìgbàlẹ̀ the fraternity father Akindoyin. Ẹ̀jẹ̀ Jésù Kristi dìde fún ìparun yín o láṣẹ ọ̀rọ̀ tó jáde tí àṣẹ Elédùmarè sì tẹ̀lé. Ìkẹyìn ti pọ̀ jù. Gbogbo àwọn ọmọ ọlọ́mọ lẹ ti sọdọ̀ lórí burúkú.
níbẹ̀rù Ọlọ́run bó ṣe kéré mọ́. Where did you get it wrong? Bàbá Akidoyin, Bàbá Àjàó. Bàbá Àjàó ẹ rántí ọdún yẹn lọ́hùn. I used to have your phone number. We used to talk. Àbírọ́ ni mo pa. Bàbá Àjàó. Nígbà Adéyínká lọ́hùn. Tí mi jẹ́ kán post video ìhòhò Adéyínká bí tó ti yọ ẹkùn síta. Tí mi jẹ́ kán post ẹ̀ sórí YouTube. Èmi, ẹ̀yin, Bàbá Àjàó, Pastor àti Solomon. Àwa orígun mẹ́rin tá mọ̀ sí ọ̀rọ̀ yẹn nìyẹn. Àti bàbá tó parẹ́ ìdànù yẹn. Kí lorúkọ ẹ̀ tí ń jẹ́? Ẹni dalẹ̀ àbálẹ̀ lọ lórí ọ̀rọ̀ mi nínú Ijo'Mimo. Tẹ́ bá gbà fún Olúwa pẹ̀lú iṣẹ́ tó rán mi. Ọlátọ́ṣọ̀ Matthew. Ọmọ tó mú ẹ bí bàbá. That freegbon boy. Tó máa stand tall behind you everywhere you go. Anywhere you go. Ó máa front a lot of things for you. Kò síbi tó fara sí tọ́mọ yẹn ò mọ̀. Ó tójú bọlé fún ẹ kiri ni. Very loyal to you. He sees you as a father figure. Kò síbi tó rán lọ. Tí ò lọ, wọ́n dẹ̀ gbọ́ búburú lẹ́nu àbọ̀ rẹ̀. Hear nothing, sees nothing lọ́rọ̀ tiẹ̀. So loyal and devoted to you. Ọmọ náà ti ń pọ̀ kàkà kú lọ́wọ́lọ́wọ́ báyìí o. Òun ni kú kàn. Torí mi ò mọ bí èèyàn ṣe máa yọ̀ ní ṣubú ní Nàìjíríà. Bó ṣe máa yọ̀ torí ẹ̀ dẹ̀ máa fọ́ ní bathroom ní shower tó jẹ́ pé shower tí kò kí ṣe pé bóyá ẹ máa climb báwa ṣe máa climb láti bíbá sínú bath àbí sínú shower. Okay. Ẹ ló ṣubú orí ẹ̀ fọ́. Báwo lórí èèyàn ṣubú torí ẹ̀ ṣe máa fọ́? Brain ni ẹ ti pò papọ̀. Ẹ kúrò. Bí wèrè bá sọ̀rọ̀, wèrè kọ́ ló máa gbọ́, ló dẹ̀ máa fèsì sí. Ẹlẹ́ nídìí owó surgery. Ó kù 7 million. Tọ́ṣọ̀. Pẹ̀lú nǹkan tọ́mọ yẹn ti fara rọ fún ẹ. Tó bá ní kó gbé 100 million sílẹ̀ láti fi dóòlà ẹ̀mí ẹ̀. Kò yẹ kó rojú pẹ́ méjì. Ṣọmọ yẹn rí lè ṣubú ni. Ṣorí lè ṣubú ni ṣá. Ṣorí lè ṣubú ni. Tí o mọ èèyàn tó ti kú ní Kétúmbẹ̀ yẹn tó ń fọwọ́ bò. Tó ní jẹ́ kẹ́ni kankan mọ̀. Ilé náà ti fẹ́ lọ àbí. Àjọ ọdún. Ọlọ́run kú iṣẹ́ o, Ọlọ́run kú ràn o. Very healthy guy. Ó wá di ẹni tẹ́ wá ń gbé fine bara kiri fún pé kán máa bá yín dáwó. Ní operation tó mọ̀ pé it will never be successful. He will not come out of it. I'm waiting to see him come out of that. Then, I know what to say. Gbogbo wa la mọ̀ pé Nàìjíríà, wọ́n ṣe ń kọ́lé Nàìjíríà, ṣáwà ni. Toilet àdẹ́wà ń bẹ̀. Kì í ṣe pé bóyá nǹkan tó jẹ́ kó máa wọnú ṣáwà, ó máa wọnú kinní. Ta ló pè tó fi súré jáde kúrò nínú ṣáwà débi tó fi máa ṣubú?
kéèyàn tó lè ṣubú, kí orí ẹ̀ tó lè là. Help kan wá láti ibẹ̀ tán fi rẹ̀ gbà lórí, àbí tán lá nǹkan kan mọ́ lórí. Ìníwọ̀ ló lá nǹkan kan mọ́ lórí o, nǹkan ṣàlàyé ọ̀rọ̀ ni. I cite each and every one of you behind the scene. God bless you. Please help me share. I will not mention anybody's name. God bless you. Ọdún yìí náà tún ti December yìí náà ẹ ti parí ìkórè. Yeah. Àsìkò ẹ̀jẹ̀. Àsìkò májẹ̀mú. Judgments will begin in the house of the Lord. Ẹ kì í nífọ̀kànbalẹ̀. Ẹ dẹ̀ ní nífọ̀kànbalẹ̀ nítorí pé gbogbo àwọn ọmọ tó ń ké ságbàsúlà kiri. Ayé ò ṣe gbé fún wọn, ilẹ̀kùn ọ̀run náà ò tún ṣí. Ó mà ṣe o. Ó mà ṣe o. Ká máa wo nǹkan tó máa gbẹ̀yìn ìrìn àjò oníkálùkù ilé ayé. Bàbá Àjàdí Bello, Aljanat Firdaus, inshallah bi qudratullah ta'ala. Bàbá. Ó ní gbogbo nǹkan lèèyàn lè dọ́gbọ́n sí. Èèyàn ò lè dọ́gbọ́n sí àtúbọ̀tán. Èèyàn ò dẹ̀ lè dọ́gbọ́n sí ikú. Ikú ò tíì dé ni wọ́n revive heart. Àbúrò mi Ọlátọ́ṣọ̀, I wait for you. Ó ti rìn. Ó ti pàdé ẹja tó sùké lálẹ́ odò. Please, my people, give your life to Olódùmarè. Ó bá jẹ́ Muslim, ó bá jẹ́ Christian, ó bá jẹ́ oníṣẹ̀ṣe, jáwọ́ nínú iṣẹ́ ibi ní ṣíṣe. Torí pé tick tack tick tack tick tack. Wọ́n máa sọ pé bàbá Àjàdí Bello máa kú lọ́jọ́ Friday. A ní kó nífà náà kúkú kúrò nílẹ̀. Baba Akindoyin, I'm ashamed of you, sir. Baba Ajao, you disgust me. Ìwọ Tọ́ṣọ̀. You are just níbi tẹ́ ẹ bá ṣẹlẹ̀ dé yìí. I have a very strong idea. Àbúrò mi náà ń jó ògiri òsà. Wá gbọ́, mo ti ní solution láti mú unity wá sí Celestial Church of Christ. Gbogbo yín ẹ bá mi crop bíbá yìí tí mo fẹ́ sọ̀rọ̀ yìí. Kò ní ju 10 minutes lọ solution ni. Tí mo dẹ̀ mọ̀ pé that is the only solution for peace to reign in this celestial fold of ours. Otherwise, kò sí nǹkan tó jẹ́ ìlọsíwájú, ìfàsẹ́yìn ní 24/7. Ṣebí gbogbo wa lájọ ní celestial. Gbogbo ilẹ̀ dẹ̀ ń pera yín ní worldwide. Gbogbo ẹ̀yin pastor, gbogbo ẹ̀yin alágbádá ńláńlá. Pastor worldwide.
kò lè èmi fẹ́ jí yín níyè gbogbo yín pátápátá ẹ wá múlé sí mẹ́kọ east west north and south ìmẹ́kọ gbogbo yín wá kọ́ cathedral síbẹ̀ unification ni mò ń bá yín dá sílẹ̀ díẹ̀díẹ̀ yìí o ẹ take ọ̀rọ̀ yìí seriously o ẹ take it very very serious. I'm serious. I'm seriously serious here. That is the only way to stop this madness. Gbogbo yín pátápátá. Kóníkálùkù wá múlé sí mẹ́kọ. Ṣebí bàbá Ọ̀ṣọ́fà sọ pé ti gbogbo wa ni. Tẹ́ bá dẹ̀ tí ìrówó tẹ́ máa fi kọ́lé yín. Ẹ máa bọ̀ nínú ìmẹ́kọ yẹn náà. Kóníkálùkù mú portion because ti Démọ́lá lẹ ṣì rí tẹ̀ wí ẹ̀ tí rí nǹkankan. Ẹ̀rù Démọ́lá ló ń bá yín. Èmi tún wá ní better advice fún yín idea fún gbogbo ẹ̀yin pastor tẹ́ wà káàkiri. Gbogbo yín pátápátá ó yá ẹ sọ̀kalẹ̀ sí mẹ́kọ. Ọlọ́run ṣe ilẹ̀kùn pọ̀ ńbẹ̀. Kóníkálùkù káwọn èrò tiẹ̀. Jerimoya máa ago kan náà lẹ́jọ́ máa gbé. Ago mẹ́wàá kan náà ni. Oníkálùkù, èrò oníkálùkù á dẹ̀ máa tẹ̀lé lẹ́yìn. Wọnú ibi tó ti máa ṣe pásítọ̀ ẹ̀. Lọ́rọ̀ bá tán. Gbogbo wa lájọjọ́ mọ́ ṣẹlẹ̀, gbogbo wa lájọ bàbá sọ pé gbogbo wa lájọ ní. Ó ní ogún gbogbo wa ni. Èwo lẹ wá lọ ń wá káàkiri. Ẹ má lọ mọ́, ẹ má gbogbo yín ẹ máa bọ̀ wá sílé. Bàbá mímọ́ ló rán mi jáde lọ láti jẹ́ káyé lè mọ̀ ọ̀nà tó dára láti mọ́kàn tó ṣáko padà wá sílé. Pé ìgbàlà ń bẹ fóníṣẹ́ rẹ̀. Gbogbo yìí ti di pásítọ̀. Kí iṣẹ́ rẹ̀ yìí kó lè di ìgbàlà, kó lè di ìwòsàn, kí gbogbo yín kẹ́ lè rọ́wọ́ mú kẹ́yìn kóníkálùkù lè gbé ọ̀pá ẹ̀ dúró níwájú ìtẹ́ ògo. Gbogbo wa pátápátá ó yá ẹ jẹ́ kí gbogbo wa ká máa láǹdì sí ìmẹ́kọ. Oh yes, ó máa dùn ní kárìn kápọ̀ kárìn yíyẹ ló yẹ ni ẹ̀rín ló máa ń mú pànìyàn. Inú bàbá Ọ̀ṣọ́fà gan á dùn pé gbogbo àwọn ọmọ òun ti padà wá sílé. Unification Sunday super unification tó wá tó ń rán ẹ wá gbogbo wá fi style ìgbà lẹ́nu mi bóyá wọ́n ló dẹ̀ tó ní kò sọ fún mi. Mo dẹ̀ sọ fún ẹ mo ní unification ti wà mo ní but kó o lọ bèèrè lọ́wọ́ Tọ́ṣọ́. Mo láǹtí edit gan wà ní unification. Mo ní Deborah late Deborah gan wà nínú unification. But gbogbo àwọn tó kù ń bẹ̀ mi ò mọ̀. Ṣùgbọ́n nísìnyí ẹ jẹ́ kí gbogbo wa gbogbo ẹ̀yin pastor oníkálùkù máa ṣe pastor wing ẹ̀ ni o. Gbogbo ẹ̀yin pastor ó yá kí gbogbo wa ká land sí mẹ́kọ gbàgàm. Àbí àwọn rìdíìmù àwọn náà ṣáà wọ́n ti múlé síbẹ̀. Wọ́n dẹ̀ títí dẹ̀ ti tẹ́ lójú ó yá. Tásìkò bá wá tó tí Olújọmí bá wá yan ọba láàrin yín tí mo dẹ̀ ṣọ́ pé kò lè sí kankan nínú yín bẹ̀. Ẹni tó wá tó lúwa tó fẹ́ lò yẹn ìbá àjọmọ 5 years ìyẹn ló máa wá jẹ́ pastor head pátápátá gbogbo yín ẹ̀ wá jẹ́ pastor baálẹ̀. Ẹ di pastor baálẹ̀. It's a good advice it's a good idea so that gbogbo ogun pastor kan tún gbé ọ̀pá jáde lẹ́ni pastor kan tún gbé ọ̀pá jáde níbì kan gbogbo oníkálùkù ẹ wá wáyé gbogbo ẹjẹ gbogbo oníkálùkù gbogbo pátápátá gbogbo ẹ̀yin pastor ó yá gbogbo yín ẹ máa bọ̀ ní mẹ́kọ.
ṣe bẹ́ẹ̀ fẹ́ máa ta mi òróró láti máa fi pawó ni ẹ ta mi òróró àtàyà yín ó yá gbogbo yín pátápátá gbogbo yín mo advice yín ni mo bẹ̀ yín lórúkọ Olújọmímọ́ mo bẹ̀ yín ní ọlá ìpè SBJ ọmọ Àlàkẹ́ Mẹ̀kọ mo bẹ̀ yín ni gbogbo yín ẹ máa bọ̀ gbogbo ẹ̀yin pásọ̀ wọ̀nyẹn ẹ máa bọ̀ sí Mẹ̀kọ kóníkálùkù wá mú wíǹgì ń bẹ̀ àbẹ́yìn orí fídíò tí bàbá ṣe tán ní pé ìṣípayá kan wá wípé ọmọ Ìmẹ̀kọ kan ó máa gbé ògo Ìmẹ̀kọ hàn ẹ má gbé ògo yẹn lọ sí gbogbo àwọn ibi tẹ́ ń gbé lọ káàkiri yẹn gbogbo yín ẹ máa bọ̀ ní Mẹ̀kọ gbogbo alájọ ní Mẹ̀kọ tèmi irú èmi báyìí sí tẹ́ bá débẹ̀ màá kàn máa fẹ́ láàrin gbogbo yín ni mo lè ṣe sáfíìsì ń bí lẹ́nì kí n ṣe sáfíìsì ń bẹ̀ yẹn mo lè bẹ́ẹ̀ nìkan ṣe ẹ̀sìn wòlíì kí n bẹ́ẹ̀ nìkan ṣe ẹ̀sìn àánú kí n bẹ́ẹ̀ nìkan ṣe ẹ̀sìn agbára ó yá gbogbo wa pátápátá ó yá gbogbo wa pátápátá Ìmẹ̀kọ nílé Ìmẹ̀kọ nílé Ìmẹ̀kọ nílé gbogbo mọ́sẹ̀lẹ̀ gbogbo ẹ̀yin pásítọ̀ pátápátá mo fi ẹ̀jẹ̀ Jésù Kristi mo fi bẹ̀ yín unification must start from somewhere bó dẹ̀ ṣe máa start ní pé gbogbo yín pátápátá kẹ́ reside sí Mẹ̀kọ gbogbo yín náà ilẹ̀ sì kú jábúrá tarẹ́pẹ́tẹ́ ọmọ Àlàkẹ́ ti gbógo fọ́lẹ̀ ọmọ Sẹ̀lẹ̀ ó yá gbogbo wọ́n ti mọ̀ pé pásítọ̀ máa pọ̀ ó yá bàbá ọmọgẹ̀ ó yá ẹ̀yin náà ẹ wá ra lẹ̀ bàbá kan ti ẹ̀ṣẹ̀ gbé tí wọ́n jáde gbogbo wọn bá ìfáàtì àwọn náà gbogbo yín pátápátá gbogbo yín pásítọ̀ tẹ́ wà káàkiri gbogbo yín wá múlé sáfíìsì ìgbà kan náà gbogbo a máa jọ ṣe ẹrù ọ̀rọ̀ tí mò ń sọ yìí o àwọn tó rí wọn pé wọ́n ti ń dá mi lóhùn bí báyìí let me read some comments gbogbo kò lè continue báyìí now no kò lè continue báyìí ẹ jẹ́ n ka comment eléyìí ò gbé comment jáde n ka comment láti bí okay swipe sẹ́gbẹ̀ kan okay èèyàn mi Adéolú Astrop, God bless you. A true and genuine advice, really and truly applicable to the genuine worshipper. A true word, but which one of them is a true worshipper? Àní kí gbogbo wọn ṣá tiẹ̀ ṣì máa bọ̀ ní Mẹ̀kọ náà. Ọmọ máa kú ọmọ máa yè. A sì sọ pé ọlọ́mọ kó kú ewu kí gbogbo wọn kọ́kọ́ land sí Mẹ̀kọ. Oníkálùkù tàmì òróró àsìkò àmì òróró bá oníkálùkù káwọn tiẹ̀ kó máa tàmì òróró sí àtẹni tó fẹ́ làbì àdí àgbọn àtẹni tó fẹ́ lo ti ẹja dídín àtẹni tó fẹ́ lo ti Kentucky kámi òróró máa lọ. That is true. Bí Celestia ti ṣe rí ni Celestia doesn't belong to individual, but wọ́n ti sọ di tèmi ti. Irọ́ o. Tosho is number one monster of course now. Tosho ni kò tẹ́ tí ò mọ̀ pé òun ni. Àwọn bàbá tó dẹ̀ ń kí lẹ́yìn ni àwọn bàbá Akíndoyin àti bàbá Mr. Kọfírùngbọ̀n fáwọn bí tó ti ń lọ ṣe fáìn bára kiri bàbá Àjàó. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ikú ń bọ́ ọmọ rìn ọmọ òfura ni orí ahọ́n òdẹ tó mú kò sí tó ní fọkànbalẹ̀ inú wọn kì í sùn kan sún àsùndọ́kàn torí gbogbo àwọn ọmọ tó tiẹ̀ yọjú sẹ́mi yèmí ò tiẹ̀ fẹ́ rí wọn mọ́ mi ìfẹ́ gbogbo àwọn ọmọ tẹ́ ti ṣe léṣe lóníkálùkù ń béèrè fún ìdájọ́.
gbogbo àwọn ọmọ tẹ́ ti lò dànù, tẹ́ ti lògo wọn dà, tẹ́ ti sogo wọn di yẹpẹrẹ. Ó yá kí gbogbo wa, gbogbo ẹ̀yin pastor, gbogbo ẹ̀yin bàbá ọlọ́pàá, gbogbo ẹ̀yin bàbá onífìlà gogoro, ó yá everybody. Ilẹ̀ sì kù ní kinní kọ́wọn kí àwọn deeper life àti àkókò kọ́wọn náà tó wá bẹ̀rẹ̀ sí ní mu so that gbogbo yín ẹ̀ lè wà lẹ́gbẹ̀ẹ́ ara yín, lẹ́gbẹ̀ẹ́ ara yín, lẹ́gbẹ̀ẹ́ ara yín. Ó yá gbogbo wa ká máa bọ̀ ní mẹ́kọ. Tásìkò bá wá tó tí ọba gangan bá wá yọ jáde, tí ò ń ṣe àwọn wòlíì 42 náà máa gbé jáde, àwa jọba, ẹ̀yin gbogbo ẹ̀yin tó kù ẹ wá jẹ baálẹ̀. Ṣùgbọ́n inú pẹ̀kọ́ yẹn náà ni gbogbo àjọba máa gbé. Ẹ̀fọ́ ìlẹ́ran láwọ̀ ẹ̀fọ́ kan kò kì í lé ẹ̀fọ́ kan, ẹran ìdẹ̀ ẹlẹ́ran nínú ìṣàsùn ọbẹ̀. Mọ̀mọ́ ò lè sọ pé kí Ṣàkì jẹ́ kóun kọjá, òun ò ní gbà fún pé kó dúró sínú ọbẹ̀ láíláí, kò possible. Why? He's a monster. Gbogbo ọmọ papa, the third celestial spirit is inheritable. Kò sẹ́mi o, kòròfo ní gbogbo wọn pátápátá. Nígbà tí irọ́ bá ti pọ̀ jù, kòròfo ló máa jọba. Irọ́ ti pọ̀ jù, kòròfo ló jọba. So that is my advice fún gbogbo ẹ̀yin bàbá onífìlà gogoro. For peace to reign, for this wonderful unification. Pastor Baba Mobi iná ẹ lórí kunkun. Bàbá yín gbé òfin kalẹ̀. Bàbá yín ẹ̀mí ó mu pẹ̀lú àwọn èèyàn kan. Pastor Sherry. Ẹ̀yin sọ pé bàbá yín. Yeah, sect. But ẹnu bàbá yín kọ́ lórúkọ ìjọ mímọ́ ti sọ̀kalẹ̀. Ẹnu bàbá yín kọ́ làwọn orin ìmísí àkọ́kọ́ ti sọ̀kalẹ̀. Àwọn yẹn gangan ló yẹ kó máa jà pa wọn lọ́wọ́ ní celestial. Ṣùgbọ́n gbogbo wọn lẹ ti sé mọ́lé, gbogbo wọn lẹ ti dàbárú ọkàn lé ayé wọn ẹ̀ tí ẹ̀ràn tí pọ́n ti exist mọ́. Ẹ wá rò pé yìí máa ní fọkànbalẹ̀. Ẹ lè ní fọkànbalẹ̀. Ẹ lè ní fọkànbalẹ̀. Torí tọ́ṣọ́ ṣé orí ọmọ tán sọ pé ó ṣubú ní bathroom orí ẹ̀ fọ́ká síbẹ̀, ẹ̀jẹ̀ péré ẹ̀jẹ̀ túbù méjì péré náà ni is needed, not everything. Tọ́mọ yẹn bá ṣe bẹ́ẹ̀ tó bá lọ, wàá gba free gift látọ̀dọ̀ mi. Free gift wàá gbà látọ̀dọ̀ mi. Màá bẹ́ẹ̀ gbé sórí CNN. Ṣebí BBC Yorùbá lẹ́ lò, orí CNN ni màá bẹ́ẹ̀ gbé sí. Jẹ́ kọ́mọ yìí kó pa ẹ́. The guy loves you to bits. Bó ṣe máa dúró ni. Bó bá jókòó báyìí orí ìdúró báyìí ló máa wà tó máa dúró tì ẹ́ lẹ́yìn. Ẹdìyẹ ìjẹ́ fún ara wọn. Ẹdìyẹ ìjẹ́ fún ara wọn. Ajá tó bá dẹ̀ jẹ fún òkè tó máa ya dìgbòlugi ni. God bless you all. Who put him as a pastor? Why did you say that he become pastor? Mistakenly become a pastor. He's not a pastor. Kọ́níkálùkù declare as pastor. Mi náà máa declare me as pastoress.
torí mo ń bọ̀ wá ra lẹ tèmi sí mẹ́kọ èmi náà dẹ̀ kúkú ní follower mo ní follower bàjẹ́ followers mi tí mo ní kan pọ́pọ́ lọ́mọ plenty ló gbé parish kalẹ̀ sí mẹ́kọ ẹ̀ mọ̀ pé èrò máa yapa yaski àwa tún bẹ̀rẹ̀ sí ní ṣàgùn síra wa ẹni tí parish yẹn máa tó máa tó wọ́n fẹ́ fi pa ọmọ yẹn parí iṣẹ́ ni á dáa fún yín bàbá mi wọ́n fẹ́ fi parí iṣẹ́ ni àwọn áńgẹ́lì mi máa ń kọ wọ́n tòótọ́ torí mi ò mọ béèyàn ṣe máa ṣubú láti bathroom torí ẹ̀ dẹ̀ máa wá fọ́ tó máa wá di nǹkan tó máa need millions láti fi treat ẹ̀ millions. tó bá yẹ pé Europe ló wà nsìn mo lè nítorí pé winter time pé bóyá ńgbà tó ń steam up kíní gáàsì ó choke ẹ̀ kò mọ bó ṣe máa ṣe ẹsẹ̀ yọ̀ pẹ̀lú ọṣẹ or something but báwo lẹ ṣe rí wípé ó ṣubú ta ló wà ńbẹ̀ ṣé ìyàwó ẹ̀ ló pè yín àbí girlfriend ló pè yín àbí àwọn ọmọ ẹ̀ ló pè yín hallelujah àdúpẹ́ ṣùgbọ́n he must not pie àmọ́ pé tí ò bá tiẹ̀ pa ìná it's of no use anymore kai it is well oníkálùkù tẹramọ́ṣẹ́ owó ẹ̀ each and everyone behind the scene I cite you all I don't want to mention names you might not like your name to be mentioned out on live but God bless you be good be good wákàtí búburú náà dé tí ó mú ayé yìí ojoojúmọ́ lẹ́dẹ̀ ń kọrin yìí nísẹ̀lẹ̀ bàbá Akíndoyin bàbá Àjàó Oda. It is well. It is well. It is well with his church. Jehovah. Jésù Kristi Michael Ìmímọ́. Ọlọ́run ìyanu òràn ọmọ níṣẹ́ fàyà tí àrámọ́tà ti san tí dénú tó mú alágbára tó dánmọ́nú agolo ògbéni níjà kẹrù obo níjà mo dúpẹ́ fún ètò ti àṣálẹ́ yìí mo dúpẹ́ fún oore ọ̀fẹ́ ẹ ṣé ibi mo ti bẹ̀rẹ̀ ẹ ṣé ibi mo bá dé mo fògo f'Ẹlẹ́dùmarè ibi tó mú mi lọ Olúwa ẹ ṣeun mo ṣe ohun gbogbo tó àyè kù sílẹ̀ àyè ikú àyè àrùn àyè ọ̀fọ̀ àyè ara ríro orí fífọ́ ọfà ayé kó má ṣe ṣí sílẹ̀ fún mi o gbogbo ẹnikẹ́ni tó bá perí mi ní àṣálẹ́ yìí lóru yìí mọ́jú ó fẹ̀yìn rìn jáde ni ó fẹ̀yìn rìn wọlé ni ó pa kájà ni ó wọ bàǹtẹ́ ni ó gbé ní hòhò ni tó o bá gbé nítorí èmi Táwàkálítù Olúwatóyìn tí gbogbo èèyàn mọ̀ sí ọlọ́mọ plenty ẹrù kì í pòṣùkà ẹni tó lẹ́rù máa wọ̀ lọ́rùn àrà kó sán pa yín níbikíbi tí a ti wá lọ péjọ tẹ́ fẹ́ lọ dá ọ̀rọ̀ mi rò ẹ̀rọ tèmi síre o kíre kó lè jẹ́ ti yín tẹ́ bá ru ọ̀rọ̀ mi sí ibi ní orúkọ ti bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mímọ́ àrá ọ̀run á sán yín pa mo kó gbogbo àwọn tèmi àtàwọn tó wà ń bí àtàwọn tí wọn sí níbí
àtàwọn tó máa lọ wo ètò yìí nígbà míì mo kó wọn sí abẹ́ òjìji Elédùmarè ẹnikẹ́ni tẹ́ bá nawọ́ sí nínú wọn láti ṣe níbi àrá ọ̀run kó pa yín kẹ́ ya wèrè kẹ́ sínwín dànù kẹ́ burìburì jómùmù orí ahọ́n kì í tó mú ní nífọ̀kànbalẹ̀ ní bá ní pé iṣẹ́ ìránṣẹ́ mi ó ń dà wọ́n láàmú nínú ìjọ mímọ́ àṣẹ ọ̀run ògún kò yí padà àṣẹ ti bàbá tí ọmọ tí ó lọ Ọlọ́run ẹ̀mí mọ́ kó sọ̀kalẹ̀ bí àdàbà ká ṣe ọ̀run kó gun èyí tí mo sọ ní àṣálẹ́ yìí èyí tí mo ṣe ní àṣálẹ́ yìí kó má jẹ́ àṣemọ fún mi gbogbo ẹnikẹ́ni tó bá ní pé òun fẹ́ pa òun mọ́ gógó mi lẹ́nu tó bá le kó má ṣe bá tó bá ba kó ṣubú lulẹ̀ kó kú dànù kájá kó lá ẹ̀jẹ̀ àṣẹ ọ̀run ògún kò yí padà Jésù àpáta ìgbàlà tí mo dúró lé lórí àmín 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 lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì hallelujah 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 Hosanna 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 Ebenezer 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 Ebenezeri. God bless you all. Have a lovely, lovely evening and remain blessed. Know who you are in Christ. Súnmọ́ Ọlọ́run o, ọ̀rẹ́ kò lè súnmọ́ o, ó fẹ́ràn rẹ o, Sátánì ló mú yapa wá. Dágbére fẹ́ṣẹ̀ bàbá Akíndoyin. Bàbá Akíndoyin, bàbá Akíndoyin, bàbá Àjàó, àtọmọ àlùsí Ọlátọ̀ṣọ́ Matthew. Ẹ dágbére fẹ́ṣẹ̀ kẹ́ lè mọ̀ bó ti fẹ́ yín ẹbẹ́lẹ́ dá yín lájà kẹ́ lè rójú rere rẹ̀. Àmín. God bless you everyone. Remain blessed. Have a lovely week in advance. Shalom.